Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Wàhálà tuntun míì tún bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ìgbìmọ̀ aṣiṣẹ́kiri ẹgbẹ́ náà kọ ìdápadà sípò Anyanwu gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ àti sísún ọjọ́ ìpàdé ìgbìmọ̀ ẹgbẹ́ náà síwájú. Wike sọ kò bákùngbé ọ̀rọ̀ sí Damagum, ó ní kò lè pàṣẹ pé kí Anyanwu padà gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́. Ẹ má fojú sí àwọn nǹkan àlùmọ́ọ́nì nìkan, ẹ mú iṣẹ́ ọ̀gbìn náà ní pàtàkì. Ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Nasarawa ìyẹn Abdullahi Sule. Ó ṣe ìfilọ́lẹ̀ afárá olókè àti ti ẹlẹ́sẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ bílíọ̀nù. Òní ni ààrẹ Tinubu yóò buwọ́ lu àbádòfin àtúnṣe owó orí onípele mẹ́rin ní ilé ìjọba l'Àbújá. Ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027, àjọ elétò ìdìbò INEC ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ẹgbẹ́ 150 ni wọ́n ń wá ọ̀nà báyìí láti fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú. Ilé-iṣẹ́ MultiChoice tó ní ojú òpó DSTV àti GoTV ti kéde àdínkù ìdá 50 lórí iye tó ń tà á. Ààrẹ Tinubu ti ránṣẹ́ kú oríire sí gómìnà Sanwó-Olú àti Gbàjàbíàmílà fún ti ayẹyẹ ọjọ́ ìbí wọn lánàá ọjọ́ 25 oṣù kẹfà. Ìjàkú akátá tó wáyé láàrin àwọn ọmọ ológun àtàwọn agbébọn gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìpínlẹ̀ Niger àti Kaduna. Lójú ọ̀nà Dambuwa-Maiduguri, ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró gbẹ̀mí àwọn arìnrìn-àjò 4. Ìròyìn eré ìdárayá. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ikọ̀ Super Eagles ìyẹn Moses Simon ti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris lórí iṣẹ́ àdéhùn ọlọ́dún 3. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀, tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.